Kú dédé àsìkò yìí yóò dára fún wa ò lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí tí í ṣe ọjọ́rú ọjọ́ 27 oṣù kẹjọ ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá láìpẹ́ yìí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn igun ti ẹgbẹ́ òṣèlú PDP nínú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà, àwọn ni wọ́n ti ké sí ààrẹ Bọ́lá Tinubu lórí ìyàn ebi èyí tó ń pa ogunlọ́gọ̀ mílíọ̀nù àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójoojúmọ́, èyí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà kí wọ́n máa hùwà tí ò dáa tí wọ́n sì ń gbẹ̀mí ara wọn, wípé ó yẹ kí ààrẹ Bọ́lá Tinubu kó wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí ọ̀nà àbáyọ sí ìṣòro tó ń kojú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn igun ẹgbẹ́ òṣèlú PDP náà èyí tó wà nínú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí ni wọ́n ti ọ̀rọ̀ náà léde lẹ́yìn tí wọ́n ṣe ìpàdé kan lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí nílùú Àbújá tí ṣolúlú orílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́yìn ìpàdé náà èyí ni wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde láti lè jẹ́ kí ààrẹ Bọ́lá Tinubu mọ ipò tí orílẹ̀-èdè Nàìjíríà tó wà wọ́n ní gẹ́gẹ́ bí àwọn aṣòfin èyí tó jẹ́ wípé àwọn súnmọ́ ará ìlú, ọ̀pọ̀lọpọ̀ àwọn àdójúkọ ló ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà, làwọn ọmọ orílẹ̀-èdè yìí náà ni wọ́n ń la ọ̀pọ̀lọpọ̀ ìṣòro kan sí kejì kọjá, léyìí tí ó jẹ́ wípé ààrẹ ilẹ̀ yìí ní ipá àti agbára láti lè yanjú ìṣòro náà kí ọ̀nà àbáyọ kó wọlé tọ̀ ìṣòro ọ̀hún wá ní orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń kojú ìṣòro yìí, wọ́n ní kò ṣẹ̀yìn àgbékalẹ̀ ètò àti ìlànà ìjọba èyí tí ààrẹ Bọ́lá Tinubu tó yàn láàyò láti gùnlé gẹ́gẹ́ bí ọ̀nà tóun yóò gbà láti yanjú ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ẹgbẹ́ òṣèlú PDP náà wá ṣe é lálàyé wípé kí wọ́n wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́dún 2014 nígbà tí àwọn jàǹdùkú, àwọn Boko Haram tí wọ́n kó àwọn ọmọ Chibok lọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà níhìn. Wọ́n ní lọ́dún náà lọ́hùn-ún ààrẹ ilẹ̀ yìí orílẹ̀-èdè ìgbà náà tí í ṣe Goodluck Jonathan, wọ́n ló bẹ ní òkè òkun fún ìpàdé kan, ṣùgbọ́n ní gẹ́lẹ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, wọ́n ní ṣe ni ààrẹ ìgbà náà tí í ṣe Jonathan ń ṣe ló tẹ ọkọ̀ bàálù létí padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá ọ̀nà àbáyọ kí wọ́n sì bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ìpínlẹ̀ Borno tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ láti lè bá wọn kẹ́dùn kí wọ́n jókòó wo ọ̀nà tí wọn yóò gbà láti kó àwọn ọmọ ọ̀hún padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní kàkà kí ààrẹ Tinubu ṣe irú nǹkan wọ̀nyí, wọ́n ní òní Dubai, ọ̀la Brazil, ọ̀túnla Japan, òun ni Tinubu ń bá káàkiri tó sì jẹ́ wípé ìrìn àjò yìí kọ́ ni tó kàn fún orílẹ̀-èdè Nàìjíríà bí kò ṣe láti wá ọ̀nà àbáyọ sí ìṣòro ilẹ̀ yìí. Wọ́n ní láàrin ọdún méjì ààrẹ Tinubu ní ọ́fíìsì gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà, wọ́n ló kéré tán 10,000 ó lé àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni àwọn Boko Haram, àwọn agbésùmọ̀mí ni wọ́n ti rán lọ sí ọ̀run àrèmábọ̀. Wọ́n ní Tinubu kéré tán 10,000 ó lé àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni àwọn Boko Haram, àwọn agbésùmọ̀mí ni wọ́n ti rán lọ sí ọ̀run àrèmábọ̀. Wọ́n ní Tinubu ò wá nǹkan kan ṣe sí, ṣùgbọ́n ojoojúmọ́ ní ìrìn àjò kúrò lórílẹ̀-èdè Nàìjíríà máa lọ ilẹ̀ òkèrè, léyìí tí ò lápá rere kankan lára orílẹ̀-èdè yìí àti ètò ààbò Nàìjíríà, èyí tó túmọ̀ sí wípé púpọ̀ nínú àwọn ìrìn àjò náà ló ṣeé ṣe kó jẹ́ ti àdáni ààrẹ Bọ́lá Tinubu. Lákòótán wọ́n rọ ààrẹ Tinubu láti wá wọ̀rọ̀ kan fi ṣàdá ọ̀nà tára ló gbà láti tu àwọn mẹ̀kúnnù kí wọ́n lè rí oúnjẹ mẹ́ta jẹ, kí wọ́n sì lè rí nǹkan rere gbé ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní iná ìṣìṣí kì í jóni lẹ́ẹ̀mejì? Báyìí àwọn ẹgbẹ́ òṣèlú PDP ní àṣìṣe tí àwọn ṣe ní ọdún 2023 nípa fífa Àtíkù Abubakar sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè wọn tí yóò díje dupò ààrẹ
lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 wọ́n ní àwọn ò gbọ́dọ̀ tún ṣe irú àṣìṣe yìí mọ́ o. Báyìí nínú ìpàdé kan èyí tó jẹ́ ti ìgbìmọ̀ ẹgbẹ́ òṣèlú PDP èyí tó wáyé ẹlẹ́ẹ̀kejìlé ní 100 irú ẹ̀ tó wáyé nílùú Àbújá o lọ́sẹ̀ yìí ni wọ́n ti ní báyìí làwọn yóò gbé ipò ààrẹ wá sí gúúsù orílẹ̀-èdè Nàìjíríà ní ìgbà tí ipò alága ẹgbẹ́ òṣèlú náà yóò wà ní apá àríwá o. Nípa ìdí èyí àwọn yóò lè ṣe àṣeyọrí nínú ètò ìbò gbogbogbò ọdún 2027. Gẹ́gẹ́ bí Abba Moro ti sọ̀rọ̀ náà, ó ní àwọn gbé ìgbésẹ̀ yìí láti rí dájú wípé ẹgbẹ́ òṣèlú PDP wọ́n jáwé olúborí gẹ́gẹ́ bí àwọn ọmọ Nàìjíríà ṣe fojú sí ẹgbẹ́ òṣèlú PDP lára gẹ́gẹ́ bí mẹ̀sáyà olùgbàlà tí ó gbà wá sílẹ̀ kúrò lọ́wọ́ ìjọba amúnisìn tí ń fi ebi pa àwọn ọmọ Nàìjíríà. Abba Moro ní àṣìṣe kan ṣoṣo èyí tí àwọn ṣe lọ́dún 2023 yìí irú rẹ̀ ò gbọ́dọ̀ tún wáyé mọ́ o. Àwọn sì ti ṣetán nítorí wípé ẹgbẹ́ alátakò kan ṣoṣo èyí tó fẹsẹ̀ múlẹ̀ tó sì lè mú ọ̀nà àbáyọ wọ orílẹ̀-èdè Nàìjíríà ní ẹgbẹ́ òṣèlú PDP jẹ́, èyí tí àwọn ọmọ ilẹ̀ yìí ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ẹgbẹ́ òṣèlú náà láti gbà wọ́n kúrò lọ́wọ́ ìjọba tí ń fi ebi pa ọmọ Nàìjíríà tó ń ti àwọn ètò èyí tí ò lápá rere lára ọmọ orílẹ̀-èdè yìí. Lákòótán nínú ọ̀rọ̀ Abba Moro, ó ní bí àwọn ṣe pín ire láàre ọmọ ọlọ́fà kan ò gbọ́dọ̀ ju ọ̀kan lọ nínú ètò àgbékalẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP. Ó dá ẹgbẹ́ òṣèlú ọ̀hún lójú wípé ọdún 2027 dídùn lọ́sàn yóò so fún ẹgbẹ́ òṣèlú náà àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ọ̀dọ́mọdékùnrin kan tí ṣe ẹni ọdún 18 èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Great, òun mà ní wọ́n lù lálùbami o ní agbègbè Abúlé Àdó ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, ọmọkùnrin tí ṣe ọmọ ọdún 18 náà 18 years tí wọ́n pè ní Great, òun mà ní wọ́n nà o látàrí wípé wọ́n ní wọ́n fi ẹ̀sùn wípé ó jí àwọ̀tẹ́lẹ̀ ọkùnrin tá a mọ̀ sí boxers ó jí o nínú ọjà kan ní abúlé Odò Ẹ̀rọ ní ìjọba ìbílẹ̀ Ọ̀jọ́ ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí àwọn oníròyìn ti ṣèwádìí, wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ọjọ́ 18 oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ yìí tí í ṣe ọjọ́ Ajé o. Lásìkò tí ìwádìí ọ̀hún lọ, wọ́n ní Great òun ló wú lọ sí yàrá ìtajà kan èyí tó kó àwọn ṣòkòtò àwọ̀tẹ́lẹ̀ ọkùnrin tó sì sá lọ, ṣùgbọ́n tí ọwọ́ pálábá rẹ̀ ségi o, léyìí tí wọ́n nà án tí wọ́n mú wá sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ obìnrin èyí tí wọ́n pè ní Philomena tí í ṣe ẹ̀gbọ́n Great. Òun ni wọ́n mú débẹ̀ tó sì ṣe lálàyé wípé àbúrò rẹ̀ ó jí àwọ̀tẹ́lẹ̀ ọkùnrin. Nípa ìdí èyí ẹ̀gbọ́n Great tí í ṣe Philomena yìí yóò san owó ọjà èyí tó jí èyí tó ń lọ bí $30 náírà. Bákan náà yóò san owó ìtanràn èyí tóun náà lọ sí bí $20 náírà, èyí tí àpapọ̀ owó náà lọ sí $50 náírà, tí wọ́n ní ẹ̀gbọ́n Great yìí tí ṣe arábìnrin Philomena yóò sì tẹ̀lé àwọn lọ sí ibi tí àbúrò rẹ̀ tó ti jí àwọn àbọ̀tẹ́lẹ̀ náà èyí tí wọ́n mú lọ o. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àpèjúwe àwọn ọ̀dọ́ tó na Great jẹ́ àwọn ọ̀dọ́ kan nínú abúlé Àdó ní ìpínlẹ̀ Èkó, èyí tí wọ́n ní àwọn ọ̀dọ́ yìí ní í ṣe ìdáàbòbò fún àwọn ènìyàn ní àdúgbò náà. Báyìí ni wọ́n na gbogbo ara Great èyí tó sì wú kùgbùkùgbù bí ìgbà tí igbọ́n tó ta èèyàn lójú. Ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n ní wọ́n ti fi lé ọlọ́pàá lọ́wọ́ o láti lè bá wọn dá sí kí wọ́n sì yanjú rẹ̀, tí ọ̀rọ̀ náà tó ti wà ní àgọ́ ọlọ́pàá láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀. Kí Ọlọ́run ọba dákun dábọ̀ máa fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa ni o. Wọ́n ní látàrí ìṣẹ̀lẹ̀ jàmbá ilé kan èyí tó dàwó lulẹ̀ nílùú Àbújá o, ènìyàn kan ló bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ nígbà tí àwọn méjì mìíràn tí wọ́n fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ náà. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde látọwọ́ ẹ̀ka ilé-iṣẹ́ ìjọba èyí tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ti ìlú Àbújá tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde, ṣe lálàyé wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ nígbà tí àwọn òṣìṣẹ́ bánikọ́lé tí wọ́n ń bẹ nínú ilé náà èyí tí wọ́n ní ilẹ̀ kan ni wọ́n ń wú lọ́wọ́ o nítòsí ilé ọ̀hún èyí tí wọ́n ń ṣe lọ́wọ́.
wọ́n ní ilé ọ̀hún ló wá dàwó lulẹ̀ èyí tó mú ẹ̀mí èèyàn kan tí í ṣe ẹni ọdún 25 tó mú ẹ̀mí rẹ̀ lọ tó sì jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ èyí tó ń ṣiṣẹ́ nínú ilé ọ̀hún nígbà tí àwọn méjì mìíràn tí wọ́n fi ara pa. Báyìí ní ẹ̀ka ilé iṣẹ́ ìjọba tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tìlú Àbújá ló ti kó àwọn méjì ọ̀hún lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú ní ìgbà tí wọ́n ti wá ọ̀nà láti fi ilẹ̀ bo èyí tó jẹ́ Ọlọ́run bá nípè ní àṣírí tí wọ́n sì bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n bá kẹ́dùn nítorí wípé ibi iṣẹ́ òòjọ́ rẹ̀ ló wà kó tó di pé ìṣẹ̀lẹ̀ jàǹbá ọ̀hún ó ṣẹlẹ̀ tó sì mú ẹ̀mí arákùnrin ọ̀hún tó mú lọ. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí í ṣe obìnrin eyín Bímbọ́ Akíntọ́lá òun mà ló ti sọ̀rọ̀ bóde wípé ó kéré tán ìdá 90 nínú 100 àwọn ọkùnrin òun ló ní ẹsẹ̀ kan ilé ẹsẹ̀ kan òde. Lẹ́yìn ìyàwó ni wọ́n tún ní àwọn ìyàwó 2 mẹ́ta léyìí tó sì jẹ́ nǹkan tó ta àbùkù bá orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ lápapọ̀. Bímbọ́ Akíntọ́lá èyí tó sọ̀rọ̀ náà lórí ètò kan ètò ọ̀kan nínú àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣe eré sinimá èyí tó ń ṣe tó jẹ́ atọ́kùn ètò ọ̀hún eyín arábìnrin Ayọ̀ Adésọ̀yà Akíntọ́lá èyí tó béèrè ìbéèrè lọ́wọ́ Bímbọ́ láti sọ ojúwòye rẹ̀ sí bí àwọn ọkùnrin ṣe ní ìyàwó 2, 3, 4 tí wọ́n tún ní àlè jàǹtìrẹrẹ ní ìgboro ayé. Níbẹ̀ ni Bímbọ́ ti tẹnu bọ̀rọ̀ wípé ó dàbí wípé èpè ló jẹ́ fún ilẹ̀ adúláwọ̀ àti orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bí wọ́n bá wò dáadáa púpọ̀ nínú àwọn bàbá yìí láyé àtijọ́ ni wọ́n máa ń ní ìyàwó 4, 5, 6 tó sì jẹ́ wípé iṣẹ́ oko ni wọ́n fi àwọn ìyàwó àti ọmọ ni wọ́n fi ń ṣe ó ní láyé òde òní oníbàtà èyí tí àwọn baba ńlá àwọn ọkùnrin ilẹ̀ yìí bọ́ sílẹ̀ ni wọ́n tún wọ̀ nípa wípé ọkùnrin kan ní ìyàwó 2, 3 àlè yóò máa lọ bíi 15 tí wọ́n sì sọ wípé àjogúnbá ohun tí àwọn bá lọ́wọ́ àwọn baba ńlá wa òun ni wọ́n gùn lé. Ó ní pẹ̀lú bí ojú ṣe ń là sí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ ìjìnlẹ̀ òde òní, ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí kó ti di àfìsẹ́yìn tí egun aláré ń fi ṣọ̀ ó ní ṣùgbọ́n kàkà kó sàn lára ìyá àti bí ń tún fi ọmọ bí obìnrin sí ni ó ní bẹ́ẹ̀ bá wò dáadáa púpọ̀ àwọn ọkùnrin òde òní ló ní ìyàwó 2, 3 tí wọ́n sì ní àlè púpọ̀. Ó ní bá a bá gbé sórí òṣùwọ̀n tó ń ti òǹtẹ̀ ó ní yóò máa lọ bí ìdá 90 tàbí 100 nínú 100 àwọn ọkùnrin tó ṣì wà nínú irú ipò yìí. Ó ní láyé àwọn baba ńlá wọn oníyàwó 5 bí ẹ bá béèrè a yóò ní bàbá tó bí bàbá òun àti bàbá tó bí òun lọ́mọ wọ́n ní àwọn ìyàwó 5, 6 wọ́n sì bí ọmọ sílẹ̀. Ó ní gbogbo nǹkan wọ̀nyí jẹ́ nǹkan tó mú ìfàsẹ́yìn bá ilẹ̀ adúláwọ̀ àti orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bí àtúnṣe bá lè wà ó ní ó dá òun lójú wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe rere gẹ́gẹ́ bí arábìnrin Bímbọ́ Akíntọ́lá tí ṣe ọni ọdún 65 tó sọ ọ̀rọ̀ náà. Tó ẹ̀yin ará,
ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún ròyìn míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé wàhálà ìdààmú ò ní kàn wá. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.